kí ẹ̀yin olólùfẹ́ mi Ifá lóòótọ́ ní Nàìjíríà àti ní òkè òkun. Ẹ wò lónìí a máa tún gbádùn ara wa. Wọ́n tún ti mú question wá fún mi. But question tó mú wá yìí, eléyìí yàtọ̀ sáwọn videos mo ti ṣe tẹ́lẹ̀ because video eléyìí, ìwọ tó bá ti pé 18 years máa wo video yìí. Bẹ́ẹ̀ ni, tó bá ti pé 18 years and above máa wo video yìí. Kí ni question tó ń béèrè lọ́wọ́ mi? Wọ́n ní Ifá lóòótọ́. Nínú ìṣẹ̀ṣe wa, a lot of things ló jẹ́ pé èèyàn ní láti follow law and orders tí ìṣẹ̀ṣe wa tó gbé sórí. Mo ní ẹ béèrè question yìí. Wọ́n ní question náà fẹ́ béèrè wípé Ifá lóòótọ́ àwọn ọkùnrin àwọn fẹ́ràn ìbálòpọ̀ gan. Ìyàwó táwọn náà dẹ̀ gbé sílẹ̀ lélẹ́yìí òun náà fẹ́ràn ìbálòpọ̀ gan. Ifá lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ priest and priestess ló máa ń sọ fáwọn wípé different style táwọn máa ń lò káwọn tó wá sínú ìṣẹ̀ṣe kò wà applicable mọ́. Pé ṣé dádì àmọ́ mi náà làwọn fẹ́ máa ṣe ni. Pé Ifá lóòótọ́ kí ni perspective titi yín? Gbà tán béèrè question yẹn mo rẹ́rìn. Mo wá sọ fún wọn wípé mo máa address ẹ̀. Wọ́n ní láti sọ fún mi pé kí n má daṣọ fáwọn kí n sọ fún public káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́. Okay, ẹ̀yin tí ò ní bá jẹ́ ọjọ́ àkọ́kọ́ tẹ́ pàdé fídíò mi ẹ try kẹ́ subscribe so that máa ń sọ àwọn ọ̀rọ̀ báyìí ẹ̀ máa láǹfààní àti máa gbọ́. A máa address ọ̀rọ̀ yìí. Intend yìí sọ lédè kúkúrú ni wípé àwọn tí wá ní ìṣẹ̀ṣe wa wọ́n dẹ̀ mọ̀ wípé ìṣẹ̀ṣe ó ní òfin àti ìlànà tá a máa ń tẹ̀lé. Wọ́n á sọ̀rọ̀ nípa ìbálòpọ̀. Ẹni wá ń béèrè wípé gbogbo àwọn style táwọn máa ń lò, àwọn sex style táwọn máa ń lò, ṣé di little diaper ni, ṣé di captain ni, ṣé di waterfall ni, ṣé di missionary ni, ṣé ó sì wà applicable nínú ìṣẹ̀ṣe wa. Ẹ wò lónìí, ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan. But mo sọ fún wa, fídíò yìí strictly tó bá ti pé 18 years máa wo fídíò yìí because of àwọn nǹkan tí mo fẹ́ sọ. Mo máa tà láti break table díẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tí Ifá sọ la máa sọ. Ẹ mọ̀ pé mi kàn ní rojọ́ lásán. Ẹ jẹ́ ká kọ́ understand kankan tí ò yé wa náà. Ṣé rí ìṣẹ̀ṣe wa kò lé o. Àwa ni ká má múlẹ̀ fúnra wa. Bẹ́ẹ̀ ni. Though ó ní ìlànà tá a máa ń tẹ̀lé. Ó ní the existing rules and regulations tó jẹ́ pé ó guide everybody wa. Alákọ̀ọ́kọ́, Ifá jẹ́ ká mọ̀ wípé ìbálòpọ̀ tẹ́ ń wò yẹn kò ń ṣe eré lásán o. Though ọ̀pọ̀lọpọ̀ wa ò understand eléyìí. A rò pé a kàn fẹ́ ní fun lásán, a kàn fẹ́ ṣeré lásán. But Ifá jẹ́ ká mọ̀ wípé nígbà tí ìbálòpọ̀ bá ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin, a lot of energies ni wọ́n jọ exchange. Bẹ́ẹ̀ ni, meaning that dáadáa ń bẹ nínú ìbálòpọ̀, àìdá náà ń bẹ nínú ìbálòpọ̀. Ìbálòpọ̀ lẹ́nìkan ṣe tó fi dolórí rẹ̀. Bẹ́ẹ̀ ni, ìbálòpọ̀ yẹn náà dẹ̀ lẹ́nìkan ṣe tó fi ṣàgbákò. Tẹ́ bá dẹ̀ wo nǹkan tí Ifá kan sọ fún wa, ẹ ti understand wípé ìbálòpọ̀ ewu tó wà ń bẹ ó ju nǹkan tá a lè fojú rí lọ. Tẹ́ bá lè tún wò náà ìbálòpọ̀ dáadáa tó wà ń bẹ ó kọjá nǹkan tèmi àti yín lè sọ. Ifá ní ẹ mọ́ nírẹ́ kò tiẹ̀ ìwẹ́lẹ́ ìwẹ́lẹ́ làkọ̀sàn bànírẹ́ kò tiẹ̀ ní mẹ̀sọ̀mẹ̀sọ̀ dúrà fún akápò lọ́rí tó kú bọ̀sẹ̀. Ìgbà tí akápò tó kú bọ̀sẹ̀ tán ọmọ ọlọ́rọ̀ mórí wọgbó, meaning that ìbálòpọ̀ ni akápò ní tí ẹni tó ti lówó ẹni tó ti rí jájẹ tó dolo sí. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìdísẹ́mi ìbálòpọ̀ yìí náà lẹ́nìkan ṣe táyẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní dà. Ifá tó ní ìdẹ ló ṣubú lókun, okùn ló ṣubú lódẹ, èso ló ṣubú lọ àti ọ̀run ńlá dúrà fún ará onítìṣe ààrẹ méléṣe níbo lórí wà, ààrẹ èèyàn lórí wà. Meaning that èèyàn kan náà lòun náà máa pàdé tán máa jọ ní ìbálòpọ̀ táyé rẹ̀ fi máa dà. Ẹ rí i pé ìbálòpọ̀ kì í ṣe erémọdé lásán. Meaning that before kó tó ní ìbálòpọ̀ pẹ̀lú èèyàn, ẹ̀gbọ́n mi, àǹtí mi, àbúrò mi, bàbá mi, ìyá mi, ẹ try kẹ́ mọ̀ ta lẹ fẹ́ bá ní ìbálòpọ̀ because ó ju erémọdé lọ, ó ju a night stand lọ. Ojú ká kàn bá wa sùn ká dẹ̀ kúrò níbẹ̀. But ẹ jẹ́ ká lọ sí question ẹni ẹ béèrè gangan. Ẹni ẹ béèrè wípé àwọn new style tí ò sí nígbà yí àwọn bàbá wa because èmi ò sí níbẹ̀ nígbà yẹn tí má sọ pé ó wà nígbà yẹn rọ́ ni mo pa because mi ò sí níbẹ̀. Àwọn new style tó ti dáyé nísìnyí bíi the hot seat, the cowgirl, the happy baby, waterfall àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn style tẹ́yìn náà bá mọ̀ ẹ bá mi kọ sí comment section tó ti dáyé nísìnyí. Ẹni wá tẹ̀ láti mọ̀ wípé ṣé tóun bá ní àwọn ìbálòpọ̀ yìí tóun bá ń lo àwọn style láti fi ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó òun ṣé kò nullify òun as oníṣẹ̀ṣe. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò mi dáadáa. Ifá jẹ́ ká understand normally ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wa. Ifá jẹ́ ká mọ̀ wípé obìnrin máa sùn sísàlẹ̀ ọkùnrin á dẹ̀ sùn lé lórí. Bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ̀dí sọ fún wa. Ifá ní ọ̀ṣẹ̀dí òrùdí òru làgbàlagbà àfi tàkùkù dì àdúrà fún ọlá tẹ́lẹ̀ àbù fún ọlá lékè. Ifá ní tó bá jà kó má dọmọ ó fúlẹ̀fúlẹ̀ Ifá bá aṣọ kínní ìdọmọ. Meaning that ọlá tẹ́lẹ̀ lórúkọ tá a pe òbò
bẹ́ẹ̀ ni ìyá mọ̀ pé Ọlálékè lórúkọ tá à ń pe okó, bẹ́ẹ̀ ni meaning that obìnrin máa sùn sísàlẹ̀ ọkùnrin máa sùn lé lórí. That is bọ́n ṣe ń ṣe nígbà yẹn tí Ifá sọ fún wa, but ayé ń lajú sí. Okay, ó ní nǹkan kan tá à ń pè ní innovation, bringing up of a new idea to an existing one. N tó wà nílẹ̀ tá à ń ṣe bá a ṣe ń ṣe ìlànà tá à ń tẹ̀lé. Okay, ìlànà míì tún wá dé, but ìlànà tó dé yẹn kò bà nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ jẹ́, kò jẹ́ ká deviate kúrò nínú nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀. Ó kàn tún mú àwọn ìlànà míì wá fún un. For example, a lè ṣẹbọ fún yàn báyìí via video calls, kò bá jẹ́ the same energy, the same blessing tẹ́ni yẹn máa gbà tá a bá pè àbí a lè pè ní ordinary audio call, òun náà ló máa gbà tá a bá ṣe visual call. Ṣebí alright, ẹ jẹ́ ká kọ́ understand the concept kan náà. Tá a bá ń sọ̀rọ̀ ìbálòpọ̀ bí Ifá ṣe sọ fún wa, vagina ó wà involve, penis tó jẹ́ ti tọkùnrin òun náà wà involve. Ṣé mọ̀ pé Elédùmarè dá wa dáadáa gan débi pé gbogbo tó jẹ́ our entire part of the body, gbogbo ẹ̀yà ara wa pátápátá, our entire part of the body ló ní function kọ̀ọ̀kan tí kọ̀ọ̀kan ṣe. Ifá tó ní yímíyímí abẹ̀yìn páálí dúró fún oríńjẹ níbùdó òun nìkan ṣoṣo gírogíro. Apá, ẹsẹ̀, ojú, imú, etí, ahọ́n, eyín, ikùn, gbogbo ara ẹwà àbòrí dúró kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ orí mi ò ṣàìdẹ́lẹ́ni. Ifá jẹ́ ká mọ̀ pé ẹ̀yà ara wa kọ̀ọ̀kan ló ní iṣẹ́ tó ń ṣe. Tẹ́ bá ní kó ṣiṣẹ́ míì, ó túmọ̀ sí wípé ẹ ti deviate from the norms nìyẹn. Ifá jẹ́ àmọ̀ pé ẹnu wa ká fi jẹun ni, ká dẹ̀ fi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Ifá jẹ́ ká mọ̀ pé ojú wa ká fi ríran ni, ká fi rí nǹkan. Ifá jẹ́ àmọ̀ pé etí wa ká fi gbọ́ràn ni. Ifá jẹ́ ká mọ̀ pé imú wa ká fi mí ni. Ifá jẹ́ ká mọ̀ pé ọwọ́ wa ká fi kó nǹkan ni, ká dẹ̀ fi jẹun ni. Ẹsẹ̀ wa ká fi rìn ni. Ifá tó ní ọ̀tẹ̀tẹ̀ awẹ́sẹ̀, bá fẹsẹ̀ tó ń bọ̀ àsílẹ̀ ayé, ọ̀tẹ̀tẹ̀ òde ìwọ̀lá awẹ́sẹ̀, ẹnì kò ní rájò kó fi tẹsẹ̀ lẹ̀. Meaning that à ń fi ẹsẹ̀ wa a fi ń ṣe movement àbí locomotion lọ́dọ̀ àwọn animal mi. Now ẹ wá jẹ́ ká wò báyìí. Male organ tá à ń pè ní penis, eléyìí tá à ń pè ní okó, àti female organ tá à ń pè ní vagina. Iṣẹ́ tẹ́lẹ̀dùmarè nìkan ṣe, ẹ̀yà ara míì kankan ò lè ṣe mọ́. Tí ẹ̀yà ara míì gan bá ṣe gan, ohun tó jẹ́ èrè tó jẹ́ output tá a máa rí lọ́dọ̀ wọn a lè rí. Bẹ́ẹ̀ ni wò bí báyìí, even kan fún ẹni head dọ́là tó bá da àtọ̀ sẹ́nu obìnrin ò lè ti torí ẹ̀ kó lóyún, because iṣẹ́ tá a ní kí ẹnu ṣe yàtọ̀ o. Iṣẹ́ tí digestive system tí ẹnu belong sí tó ń ṣe ọ̀tọ̀ ni. Tó ń bá dàtọ̀ sẹ́ni dì kò máa lóyún, because iṣẹ́ tí reproductive system tó ń ṣe ọ̀tọ̀ ni o. Meaning that ẹ̀yà ara kọ̀ọ̀kan ló ti níṣẹ́ tó ń ṣe. Aláwọn kan tó jẹ́ pé wọ́n ṣe anal sex, fídíò mi yìí mi ní lọ much níbi bẹ̀, because nǹkan tá à ń pè ní sexuality lifestyle ni, but nǹkan tí Ifá sọ làwọn ń try láti sọ fún wa. Ifá jẹ́ ká mọ̀ wípé àti male organ àti female organ tó wà strictly fún reproduction òun ni ká lò fúnra wa. Bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ wò nǹkan tí Ifá sọ lójú ọ̀kànrànsá, Ifá ní ọ̀kànrànsá dúrà fún okó yóò tafà sóbò. Bẹ́ẹ̀ ni ọ̀kànrànsá sọ bẹ́ẹ̀, ọ̀kànrànsá dúrà fún okó ńlọrí tafà sóbò. Ifá yìí jẹ́ ká mọ̀ wípé okó, which is the male organ, yóò lọ ṣe kíni, yóò wọ inú òbò. Tó bá dẹ̀ ti wọ bẹ̀, kò sí nǹkan méjì tán máa ṣe, fertilization máa take place. Nígbà tí nǹkan tá à ń pè ní the spermatozoa tó bá láǹfààní àti lọ fuse pẹ̀lú tá à ń pè ní egg or ovule, fertilization máa take place. Nígbà tó bí ò bá dẹ̀ wà nípò àti lóyún, dandan ni tí okó bá wọnú òbò ó máa da tọwọ́ ẹ̀ sílẹ̀, àṣẹ Elédùmarè ni. But pẹ̀lú question tẹ́ni yìí wá béèrè, any of the style tẹ́ bá fẹ́ lò, in as much tó bá jẹ́ wípé ó involve male organ fún ìbálòpọ̀ àti female organ fún ìbálòpọ̀, kò ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni in as much tó bá jẹ́ wípé male organ àti female organ fún ìbálòpọ̀ tí Ifá tọ́ka sí fún wa òun lẹ bá lò, kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀. Ṣé the cowgirl ni, ṣé the diaper ni, ṣé the waterfall ni, ṣé the standing hole ni, àtẹniwọ̀n tẹ́yìn máa túmọ̀ ẹ kọ sí comment section fún mi.
kò sẹ́sẹ̀ ń bẹ̀ in as much tó jẹ́ wípé ó involve nǹkan tá à ń pè ní the female organ àti male organ tó involve nínú ìbálòpọ̀ bí Ifá ṣe sọ fún wa. Tẹ́ bá ti lè deviate kúrò bí yẹn ó túmọ̀ sí pé ẹ̀ ń ṣe nǹkan tí ó kàn wù yín lásán ni, because Ifá jẹ́ ká mọ̀ wípé n tá à ń pè ní bàbá àbèjì mi fẹ́ fi gbogbo ẹnu pé your penis bẹ́ẹ̀ ni our penis òrìṣà kan ni tó dẹ̀ ní high significant nínú nǹkan tá à ń pè ní ìbálòpọ̀. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ fi wé, even kéèyàn lo toy a lè fi wé o. Naturalistic school of thought ó yàtọ̀ sí the artificial school of thought, kò papọ̀ mọ́ra wọn. Gbogbo àná la mọ̀ wípé bá ṣe máa fílẹ̀ tí a bá rí real object realia ó yàtọ̀ sí ká sọ pé a fẹ́ improvise. Ifá dẹ̀ state ẹ̀ fún wa, Ọ̀rúnmìlà ló di ìtẹ̀nà gìnìgìnì, Ifá mo ní tẹ̀nà rédé, Ògún sọ pé òun lòun tọ́nà tẹ̀, wọ́n ní tóògùn bá fẹ́ tẹ ọ̀nà rẹ̀ kí ni ó fi tẹ̀, ó ní ọwọ́ ni. Ifá ní Ògún ò kì í ṣe ọlọ́nà, ẹ jẹ́ kó máa lọ. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn orúnmọlẹ̀ tán jí ọkùnrin náà dé, wọ́n láwọn fẹ́ tẹ ọ̀nà, bẹ́ẹ̀ náà ń bi wọ́n pé tẹ́ bá fẹ́ tẹ ọ̀nà tí kí lẹ fẹ́ fi tẹ̀, wọ́n ní ọwọ́ ni. Ọ̀rúnmìlà ni ẹ̀ kì í ṣe ọlọ́nà. Ifá tún ló di ìtẹ̀nà gìnìgìnì, mo ní ọlọ́nà dé, mo ní Ọ̀rúnmìlà mo jẹ́wọ́ bò kó dá sọ́rọ́ mi mọ̀ pé ẹlẹ́jẹ̀ lò ọmọ ẹni tí fọn gbúrò lókè àlọ́. Ọ̀rúnmìlà ta lọ lọ́nà gan? Ọ̀rúnmìlà ní oko ni ẹni tó tọ́nà tẹ̀. Mo ní kí ló fi ń tẹ́ títí ẹ̀? Ọ̀rúnmìlà ní orí ni. Ó ní tí oko bá tẹná rẹ̀ a máa bí amúsùn, a máa bí amọ́rẹ̀, a máa bí dòsùnmù, a máa bí Ifásòótọ́, a máa bí gbogbo wa. Ǹjẹ́ òrìṣà Sòkòtò òun ló kó wa délẹ̀ yìí bẹ̀rẹ̀bẹ̀? Òrìṣà Sòkòtò kò mọ̀ sọ̀rọ̀ inú fa wo. Mínídà tí Ifá ti jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ tí oko máa ṣe, torí òrìṣà kan lòun náà, iṣẹ́ tó máa ṣe kò sí nǹkan kan tó lè replace ẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ní tá à ń pè ní Ìyámọ̀pó tó jẹ́ òbò, òun ló kó wa wálé ayé o. Bẹ́ẹ̀ ni Ifá tó ní alákábá ní fi wúrúwúrú ṣẹlẹ̀, alákànní tẹ̀yìn wọ́sà. Dúrà fún Ìyámọ̀pó, èyí ò ní òbò tó ń kó ogun àbọ̀ wá sílé ayé. Ibẹ̀ gan ni Ifá ti jẹ́ ká mọ̀ pé ìwọ ọkùnrin tó jẹ́ wípé tó bá bóbìnrin ní àjọṣepọ̀ wàá déta, wàá lọ máa yọwọ́ orí ẹ̀, àlédìí ẹ̀ báyìí ní ìdí ẹ̀ ṣe rí, báyìí ló ṣe rí, kò méré ṣe, òun ta iye ara ẹ̀ jẹ ni, òun bá iye ara ẹ̀ gan jẹ́, jẹ́ kí n sọ fún ẹ. Àti ìwọ ọkùnrin tó máa jí nude picture obìnrin, nude video obìnrin, tó máa jí mú sọ́wọ́, tó máa fi threaten, tó máa wò kó lè fi gbó lọ́wọ́ ẹ̀, tó máa fi threaten ẹ̀, òun bá iye ara ẹ̀ jẹ́. Because Ifá jẹ́ ká mọ̀ wípé òrìṣà ni Ìyámọ̀pó, òrìṣà táṣìírí ẹ̀ dẹ́bò ni. reason nìyẹn tá a ṣe máa ń faṣọ bò ó. Nǹkan táwa ní káṣìírí ẹ̀ bò tí wàá fẹ́ tú àṣírí rẹ̀ síta, àṣírí titi ẹ̀ ló lè bò. Kí ni recommendation àti conclusion mi ni pé any sex style tó bá fẹ́ adopt, tó bá fẹ́ ṣe, make sure wípé ó require the male and female organ bí Ifá ṣe sọ fún wa, because organ kọ̀ọ̀kan oníṣẹ́ tó ń ṣe o. Digestive organ kò lè ṣiṣẹ́ reproductive organ, circulatory organ kò lè ṣiṣẹ́ reproductive organ. Ó ní tí Elédùmarè tó là fún ẹ̀yà ara kọ̀ọ̀kan. Ẹ̀yà ara kéní kò lè ṣiṣẹ́ ẹ̀yà ara kejì. Ojú wa kò lè ṣiṣẹ́ etí wa, etí wa kò lè ṣiṣẹ́ imú wa, imú wa kò lè ṣiṣẹ́ ẹsẹ̀ wa. Ní tí Elédùmarè dẹ́ ẹ̀yà ara kọ̀ọ̀kan fún, ẹ jẹ́ ká lò fún, ẹ dẹ̀ jẹ́ ká lò politely. Then níparí ni wípé sexuality kò ń ṣe nǹkan tó yẹn máa ń discuss. Any sex life tó bá adopt, make sure wípé kò affect spirituality rẹ̀. Bẹ́ẹ̀ ni torí pé ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin wà very very important. Má torí pé o ti doníṣẹ̀ṣe kó má ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó rẹ o. Torí pé àwọn irúnmọlẹ̀ wa gan wọ́n fẹ́ràn obìnrin, obìnrin náà máa ń gbè lẹ́yìn ẹ̀. Tí ìyàwó ẹ̀ bá rojọ́ rẹ̀ fún irúnmọlẹ̀, wọ́n á gbè lẹ́yìn ìyàwó ẹ̀ ju gangan lọ. But anything tá a bá kàn fẹ́ ṣe, ẹ jẹ́ ká rántí wípé immorality kò sáyè nínú ìṣẹ̀ṣe wa, ìwà là ń wá, ìwà. Alágbára jọ̀wọ́ máa rọra.